definition al-mawquf ni al-mawquf lughatan nínú èdè Lárúbáwá ní tá ń pè ní mawquf ismu maf'ulin ismu maf'ul ni yani látara al-waqfu tí ń jẹ́ masdari waqafa yaqifu waqfan waqifun mawquf yani pé bí pé ẹni tó gba hadisi wá waqafa bil hadith inda as-sahabi ó mú hadisi yẹn dúró lọ́dọ̀ sàábé ló mú hadisi yẹn dúró sí kò tayọ sàábé ibi jẹ́ pé kò dọ́dọ̀ ànábì ipe sàábé ló sọ ọ̀rọ̀ yẹn waqafa bil hadith inda as-sahabi ipe hadisi yóò kọjá ọ̀dọ̀ sàábé yìí. So látara bẹ́ẹ̀ kò máa follow up silsilatul hadith àwọn chain hadisi yẹn dọ́dọ̀ ẹlòmíì kókó máa sọ pé sàábé ìsọ báyìí wọ́n ní pé ok sàábé ìbẹ́yìn náà tó gbọ́lọ́dẹ̀ lómi tí ń jẹ́ sàábé so tí wọ́n wá fi kà lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyẹn hadha wal ma'na aw al madlul al lughawi li kalimati al mawquf oye báwọn but lọ́dọ̀ àwọn àfáà aládìí kí là ń pè ní al hadith al mawquf ó ní tó ṣe pé wọ́n bá sàfitì rẹ̀ lọ́sọ́dọ̀ sàábé ẹni sàábé min qawlin lọ́rọ̀ aw fi'lin àbí níṣẹ́ aw taqririn àbí endorsement àbí ká pè ní approval tó yẹ báwọn náà ní jẹ́ pé bá a ṣe ní bó jẹ́ pé alẹ́ rí àdísù ma'rufu tó yẹ pàdé bí lọ́sọ̀ táàrí qawl aw fi'l aw taqrir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdísù ti sàábé náà tó gbé sàábé lọ́sọ̀ ó lè jẹ́ qawl ó lè jẹ́ fi'l ó lè jẹ́ taqrir náà àlàyé tàrífì ó ní tí a ṣe àfitì rẹ̀ àbá ṣe ìsinádù ẹ̀ àwọn tán gbà wá à ń sopọ̀ mọ́ra wọn títí dọ́dọ̀ sàábé tí ọ̀kọjá sàábé àbí bẹ́ẹ̀ kọ́ kọ́sàfẹ́ tirẹ̀ lọ́sọ́dọ̀ àwọn jàmáà kan nínú àwọn sàábé so ìbá jẹ́ pé níta sàfitì lọ́sọ́dọ̀ àwọn sàábé àbí kan nù wọn kọ́ jẹ́ pé káwùlù ní ọ̀rọ̀ àbí kọ́ jẹ́ṣẹ́ àbí kọ́ jẹ́ ntí wọ́n endorse so ìbá sì jẹ́ pé kọ́ jẹ́ pé sanadu yẹn àwọn tán gbà dísì yẹn wá muttasilan ilayhim ó so pọ̀ mọ́dọ̀ àwọn sàábé yẹn ni pé kọ́ dọ́dọ̀ àwọn sàábé àbí bẹ́ẹ̀ kọ́kọ́ mọ́dọ̀ wọn tó bá jẹ́ pé ọdọ́dọ̀ wọn tí gbogbo ẹ̀ sì lálàáfíà á ní kí ni o sahih òun àádọ́dọ̀ mọ̀kú sahih ọ̀rọ̀ tó bá jẹ́ pé kìtọ́ ò ti bá ó jẹ́ kí ni o ti jẹ́ ìdẹ̀wà yìí rárá o kọ́ jẹ́ pé àwọn tí wọ́n gbà wá sàábé ni wọ́n lọ sọ̀rọ̀ yìí bí sàábé máa ṣe lọ́wọ́ lọ sọ̀rọ̀ yìí o sọ àpọ̀ ọ̀rọ̀ òun náà wọ́n gbà látọ̀dọ̀ sàábé lọ́dọ̀ tiwa àbídọ́dọ̀ àwọn kan tó yí bá wọn kọ́ wá sí pé ńgbà tí ọ̀dọ̀ ẹni tó déhùn kó tó dọ́dọ̀ ti ìyẹn kó tó di lásìkò tẹ̀dúwìn àbí lásìkò tẹ̀dúwìn nìkan ọ̀dọ̀ ẹni nìyẹn ńgbà tí ẹni ló gbà wá òun ló gbà wá lásìkò wọn wá ń kà á bọ̀ títí tó fi dọ́dọ̀ sàábé òun àwa rí i pé àwọn tá láwọn ń gbà lọ́wọ́ ara wọn ló ti yé bá àwọn tó ń kọ́ra wọn kí òní àbí kó ṣe pé kí ni ọ̀rọ̀ ọ̀rùn kí àwọn méjì pàdé ara wọn títí tó fi dọ́dọ̀ sàábé kò tẹ́sí nù ó sì pọ̀ nù ọ̀tọ́ bá ilé gé ẹni lóhun gba ilé ìwà lọ́dọ̀ eléyìí àgọ́tì ẹ̀ gbàtọ́ ẹni tó lóhun gbà lọ́wọ́ rẹ̀ ẹni tí ó sọ pé òun gbà wá lọ́wọ́ rẹ̀ á rí i pé kí ni o àbí kó sọ pé òun gbà látọ̀dọ̀ sàábé òun kí tábìlì tàbíìn òun ọba sàábé àmọ́bá ẹni tó bá sàábé ẹni tí ọba sàábé kó wá sọ pé òun gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ sàábé ní kìtọ́ ti bá ní so méjèèjì náà ni ó lè ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àwọn sàábé gẹ́gẹ́ bó jẹ́ pé ó lè ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àbí kọ́ ká sọ pé ó lè ṣẹlẹ̀ níbi tí wọ́n sàbìtì rẹ̀ lọ́sọ́dọ̀ Ànábì mo kò ti yé báwọn so اتصال يحصل في الحديث المرفوع ويحصل كذلك في الحديث الموقوف náà àpèjúwe rẹ̀ àpèjúwe hadith mawquf tó jẹ́ ti ọ̀rọ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ sàábé tó sọ pé sàábé ló sọ náà ni kí ẹ tó gbà hadith wá kọ́ sọ wípé qala Aliyu ibn Abi Talib radiyallahu anhu ó gbà sẹ́yìn náà sọ pé hadithu nasa bima ya'rifun in tí àwọn èèyàn bá mà ní ẹ máa fi bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá gbọ́yé ní kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ أتريدون أن يكذب الله ورسوله أيوة زغال بوني زغال ele ọ̀sẹ̀ ni boni se beti lọ́dọ̀ mami na
مثال الموقوف الفعلي قول البخاري ṣé yóò ti yé báwọn so a rí pé yíò mawqufu ni ta ló sọ al-Imam Ali òun náà lọ sọ pé an-nasu niyamu idha matu intaba owó ní gbogbo ẹ̀ tí bẹ láyé niyam à ń sọ̀rọ̀ báyìí idha matu tàbá kú tán intaba ọgbà látò dájú pé ìyẹn ni pé ogun dáàsí ní àmọ́ dáàsí gbàdá bá kú ká tó ma kó kálùkò tó ma ibi tí ń lọ hadith mawquf náà sẹ́ni náà jẹ́ sọ irú hadith kìíní náà Sayyidina Umar bin Khattab radiyallahu ta'ala anhu tó ní tafaqahu qabla an tusawwadu tafaqahu qabla an tusawwadu ẹ lọ wá mímọ̀ síwájú mọ́tò fi ń so lórí tòun náà ọ̀rọ̀ Sayyidina Umar bin wa huwa hadith mawquf kọ́wé sí ni so sẹ́yìn náà ní ẹmà báwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú tó sì dédé lákàyè wọn àtòrídùn sẹ́ẹ̀fẹ́ ni àyùkádàbà Allahu wa rasuluhu kọ́ ma sọ pé ìrọ́lọ́wọ́ bá pa ìrọ́lá níbi náà pa ẹgbẹ́ kọ́ ma kọ́ ẹlọ́wọ́n lọ kọ́ ma pa níbi ní ìrọ́ ẹ́ àǹtù sàbúwájú táwọn sin wà ó àǹtù sàbúwájú sẹ́fẹ́ kọ́ ma kọ́ ẹlọ́wọ́n lọ wọ́n sì ma pè níbi ní onírọ́ nígbà tí ẹ bá ń sọ tí wọ́n ma مثال الموقوف الفعلي طبعا الموقوف القولي لا صوم أكتي الموقوف الفعلي نعم قول البخاري هنا يقولوا ورتيب على صوم وأما ابن عباس وهو متيمم so سيدنا ابن عباس ó ṣe ìmáàmù ó ní ó ṣe ìmáàmù fáwọn jàmáà kan ó ṣe ìmáàmù fún ẹbí wọn وهو متيمم tó jẹ́ pé táyà mọ́mù ló ṣe àlùwàlá elépè iná ló ṣe ó sì bíbí jẹ fún àwọn kan so الموقوف kini الفعلي ti ṣẹ́nu مثال الموقوف التقريري tí tẹ̀kìrírí قول بعض التابعين iná ni ọ̀rọ̀ tí apá kan náà àwọn tábìyàn sọ pé وكتاب أمام أحد الصحابة mo ṣe nǹkan báyìí níwájú àwọn sàábé ń bẹ̀ẹ̀ gbà náà ولم ينكر عليه walam yunkir alayya sàábé yàn ọ̀dẹ̀ sí kí ni o ọ̀pọ̀ fún mi bó ṣe rán níwájú kan náà àwọn sàábé so ó dẹ̀ rí mi tí mo ṣe walam yunkir alayya kò sọ pé n tó ṣe yọ̀dá nígbà tí o ti sọ ọ̀rọ̀ yẹn jáde àyẹ́kọ̀rọ̀ yẹn ti di tẹ̀kìrírí súnà àdìsí yẹn ti di hadithun tẹ̀kìrírí yìí ọ̀ ẹ̀dọ́sẹ̀ pé kò sí tó gbogbo ẹ̀ nǹkó yíwá استعمال آخر له náà استعمال آخر so ọ̀nà ní ká tó máa fi ń lo àdìsù al-mawquf يستعمل اسم àbí tó máa lo àtúnwọ́n àti máa lo mawquf nígbà míì gbólóhùn mawquf tẹ́ pé ọ̀rọ̀ sàbẹ̀ là ń lò fún ó ní àtúnmọ̀ lò fún kàmí àtúnmọ̀ lò mawquf fún gbà míì fi máa já an ghayri sahaba fún tó a bá gbẹ̀gbà ìwà rẹ̀ wá látọ̀dọ̀ àwọn tí ìsàbí bóyá tàbí ohun àbí àtúfà tàbí ẹ̀yìn láàkín ọ̀yà ṣùgbọ́n tó bá gbà wá o wọ́n fi tẹ̀kì yìí sí o wọ́n fi kéèmì títà fi mọ̀ yí pé èyí ṣe ti sàábí ti tàbí yìí ni àbí tàbí tàbí sọ wọ́n wá sọ pé hadisi yóò ala Zuhri pé ìkan àwọn sàábí ńkọ́ o ìkan ẹnìkan waqafa fulanu ala Zuhri ìkan ẹnìkan nínú àwọn tí ma ń gbẹ̀gbà wá àwọn àpá aládìsí ó sì wá kí fúrẹ̀ sọ́dọ̀ Zuhri gbádàmà wípé Zuhri ńkọ́ òkè sàábí ó ti dákọ̀ rẹ̀ so irú hadisi yẹn wọ́n mọ̀ pé hadithu mawqufun ala Zuhri kìí ṣe istimalu tó wà mutlaq tábà ṣe ìtìlá pẹ̀ pé hadithu mutlaq hadithu mawquf ìta àgbàlérò ni èyí tí wọ́n gbẹ̀gbẹ̀ wà látọ̀dọ̀ sàábí tó bá jẹ́ pé kìí ṣe pé sàábí ni wọ́n fi kíni wọ́n fi kéjù sí bí kọ́ dákọ̀ ẹni yẹn irú Zuhri ṣe sàábí àbí àtọ̀ iná níṣẹ́ mọ̀ pé ṣe mọ̀kúfù mánu ó ti di ti tábì inú kéèdù náà nígbà tó ti dákọ̀ pé ala Zuhri nígbà tó ti ní wá kọfàwò nígbà tó ti ní wá kífù ọgá tí ló ti di mọ̀kúfù nú mọ̀kúfù tó ń sọ yẹn àárùkọ́rọ̀ sàábé ni gbogbo tó ti sọ pé ala Zuhri àti mọ̀ pé kìí ṣe èyí tí sàábé sọnù tó bá kàn sọ pé ada hadithun mawquf ìtàrò ní pé ọ̀rọ̀ sàábé ni tó ti bá wọn tó wá fẹ́ lo mawqufu fún ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ sàábé yóò fi kéèdù sí ikọ́ dákọ̀ ẹni tí wọ́n fẹ́ ṣe wá kífò ẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tó ti gbá wá láti mọ̀ pé tó wọ́n ṣe sàábé títí sọ ìyọ́ ni nígbà tó ti dákọ̀ Zuhri hun fẹ́ kọ́ ti mọ̀ yí pé mawqufu ní tó tó àmọ́ kìí ṣe ti sàábé ẹ̀hẹ́n sọ wọ́n kàn yà lò síbẹ̀ wọn ni wọ́n kàn yà mawqufu lò síbẹ̀ wọn ni ó yí bá wọn náà Khurasan àwọn afá Khurasan àwọn afọ́ fi kúrẹ̀ bóòlù àwọn sì máa lo mawquf
bóòlù àwọn sì máa ń lo àwọn àdísì marfu àti mawquf. يسمي فقهاء خراسان المرفوع خبرا. so al-hadith marfu lọ́dọ̀ ti wọn àfà Khurasan wọ́n sọ pé hadith marfu nǹkan wọ́n máa ń pè ní khabaru ó ní khabaru nìyẹn tó bá jẹ́ pé hadith tànàbì ní ìbànàbì ló sọ wọ́n ní khabaru ni والموقوف pẹ̀lú tó bá jẹ́ pé ti sàábì ni wọ́n ní pè ní khabaru wọ́n pè ní kí ni athar. أما المحدثون but àwọn àfà aládìsì yẹn pé jumhurul muhaddithin ويسمون àpapọ̀ àwọn àfà aládìsì yàtọ̀ sáà tá a sọ yìí fàyùsàmọ́nà kulla dhalika athara gbogbo ẹ̀ pátápátá là ń máa ń pè ní atharu àtàdísì ànábì àti àdísì àwọn sàábé atharu lọ́dọ̀ tí wọ́n máa ń pè ní atharu. لأنه مأخوذ من أثرت الشيء ayọ̀rọ̀ wẹ̀ tí wọ́n torí pé gbogbo ẹ̀ àti marfu tàgbà látọ̀dọ̀ ànábì àti mawqufu èyí tàgbà látọ̀dọ̀ sàábé gbogbo pátápátá ma'khudhu wọn mú jáde mí láti bí pé athartu shay'a tó máa gbé athartu shay'a bí máa ná rawaytuhu mọ́ gbẹgbẹ́ wa rẹ̀ so atharu ọ̀rọ̀ sàábé mọ́ gbẹgbẹ́ wa rẹ̀ ni ọ̀rọ̀ ànábì mọ́ gbẹgbẹ́ wa rẹ̀ ni làwọn fi sọ pé àti àdísù ànábì ni àti àdísù sàábé ni gbogbo ẹ̀ ń kọ́ atharu yàtọ̀ sí ráàyù táwọn fuqaha Khurasan táwọn sọ pé ìtọ́bá ìpẹ́ látọ̀dọ̀ ànábì ló ti wá o àwọn máa pè ní khabaru ìtọ́bá látọ̀dọ̀ sàábé àwọn máa pè ní atharu. فروع تتعلق بالمرفوع. tọ́ àwọn ọ̀rọ̀ míì tún ní àwọn ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ marfu ìdájọ́ tí ń bẹ fún al-hadith marfu ìyẹn ni pé wọn kìí ṣe pé bọ́yá hadith marfu òun ni direct but wọ́n fún ní ìdájọ́ marfu òun ló fi sọ pé hukman ó ti bá wọn fún ní hukumu wípé ọ̀rọ̀ yìí yóò ọ̀rọ̀ marfu náà ànábì náà ni ó sọ but wọn ní sọ wípé qala rasulullah sallallahu alaihi wasallam ó yẹ báwọn. هناك صور من الموقوف. ó ní àwọn oríṣiríṣi fọ́ọ̀mù ló wà ìrísí níbẹ̀ fún àdísù al-mawquf في ألفاظها وشكلها. níbi gbólóhùn àti ìrísí bí ṣe máa ń rí. لكن المدقق في حقيقتها àmọ́ ẹni tó bá farabalẹ̀ wo pàápàá tá à ń pè ní al-hadithul mawquf يرى أنها بمعنى الحديث المرفوع. tó bá wo irú àwọn àdísì tá a fẹ́ dápọ̀ wọn yóò rí pé ìtumọ̀ marfu náà ní àdísù marfu náà ni. لذا أطلق عليها العلماء اسم المرفوع حكما. torí ẹ̀ làwọn àfáà aládìsí fi máa ń pe irú àdísì báwọn ní wọ́n ní al-hadithul marfu hukman wọ́n fi hukman sí ẹgbẹ́ ìdájọ́ marfu náà níbẹ̀ fóun but wọn ní sọ pé qala rasulullah sallallahu alaihi wasallam. أي أنها من الموقوف. ìtumọ̀ ẹni pé àdísì yẹn ní láfúdán ní kíkà mawquf ni sàábé ló sọ المرفوع حكما. but ìdájọ́ rẹ̀ ń kọ́ ìdájọ́ marfu ni ìgbà ànábì náà ló sọ. náà ومن تلك الصور náà wọn ti máa ń gbà wá أن يكون الصحابي ilẹ̀ ní kí sàábé sọ pé الذي لم يعرف بالأخذ عن أهل الكتاب sàábé tá a mọ̀ pé kì í gba ẹgbà wá látọ̀dọ̀ àwọn ahlul kitab àwọn yahudi àti nasara قولا kọ́ sọ ọ̀rọ̀ kan لا مجال للاجتهاد فيه. tó ṣe pé ọ̀rọ̀ yìí kọ́ la majala lil ijtihad fi ọ̀rọ̀ tí ò ṣe é fi làákà ìrò kí sàábé kan sọ ọ̀rọ̀ yìí kò sí olùgbò yìí pé ó fi làákà yìí ló fi mú ló fi hún eléyìí kọjá làákà yìí kìí sì gba ẹgbà wá látọ̀dọ̀ àwọn ahlul kitab ìlú wà látọ̀dọ̀ àwọn ahlul kitab tó tún wá gbà wá a rí pé kìí ṣe ilé ẹ̀lẹ́fẹ̀ làákà yìí. ولا له تعلق ببيان المتفق. ṣé èdè pé báyá ẹ̀dá ń sọ yìí tó sì sọ yìí ó ní ṣe pẹ̀lú pé kọ́ máa ṣàlàyé pé ìtumọ̀ lápsù yìí ní báyá lóga tí ẹni yìí lò ó wá fẹ́ fi tù tí ò ní tààlù pẹ̀lú ẹ̀ tó ti bá ti tààlù pẹ̀lú lóga ní tí sàbí náà fìlà ká ìwòrò ìgbà ìtumọ̀ tí kìíní ìmìnì ní báyìí أو شرع غريب àbí ìtumọ̀ kan náà ni مثل gẹ́gẹ́ bí الإخبار عن الأمور الماضية. ká máa al-ikhbar an al-umur al-madiya ká máa sọ nípa àwọn in tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn كبادئ الخلق gẹ́gẹ́ bí gábádì olùkàkì ìgbà tí ayé bẹ̀rẹ̀ ìgbà tí ìdẹ́dà bẹ̀rẹ̀ أو الإخبار عن الأمور الآتية. tó ti báwọn kí sàbí ọmọ sọ nípa tó ti ṣẹlẹ̀ sàbí tàbí kéègbà israeliyat kọ́ máa sọ gbọ́dọ̀ bá nígbà tọ́lọ́wọ́n fẹ́ dẹ̀dà ó ti dáa ní bó sì bẹ̀rẹ̀ ní bó sì bẹ̀rẹ̀ ní a wò pé eléyìí kọjá tí ìyẹn lè fi làákà yìí a sì mọ́ kéègbà israeliyat tó ti a ní pé a definitely sàbí yìí ń kọ́ ọgbọ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. أو الإخبار عن الأمور الآتية àbí bẹ́ẹ̀ kọ́ tó ti pé sàbí ń fún wa ńlá àbáyé àwọn kan tí ń bọ̀ yìí كالملاحم ẹ bẹ́yà àwọn ogun jíjà tó ti ṣáájú والفتن àbí àwọn wàhálà وأحوال يوم القيامة. àwọn ìṣẹ̀lẹ̀ yọmọ ìyẹn pé bẹ̀tẹ̀sọ́rì ṣẹ̀lẹ̀ tí sàbí bá ń sọ̀rọ̀ nípa àwọn mọ̀gáyàbáàtù yóò padà sọ yìí náà ọ̀rọ̀ gébù kọ́ máa sọ̀rọ̀ alìkíyàmá kọ́ máa sọ̀rọ̀ alìkọ́bù kọ́ máa sọ̀rọ̀ sirat kọ́ máa sọ̀rọ̀ alìjẹ́nà gbogbo kí ni wàá dìmọ̀ pé kejì tí ó ṣe fi làákà yìí definitely ọ̀tọ̀ọ̀tọ̀ Ànábì ló ti ṣe kí ni o ti gbọ́
bàjẹ́ sí kó gba Israiliyat lẹ́bi nùsùlù Kùránì náà. أو إخبار أما يحصل بفعله ثواب مقبول. àbí ìmọ̀ sọ pé bẹ́ẹ̀ bá sí báyìí yóò gbà ládá báyìí bẹ́ẹ̀ bá sí báyìí yóò gbà ládá báyìí bẹ́ẹ̀ bá sí báyìí yóò gbà ládá báyìí àbí bẹ́ẹ̀ bá sí báyìí yóò jìyà báyìí bẹ́ẹ̀ bá sí báyìí yóò jìyà báyìí bẹ́ẹ̀ bá sí báyìí yóò jìyà báyìí. كقول من قال كذا iná ni ìwé yóò náà kèsì tó ti bìlá káyì kọ́ máa sọ pé tó bá sí báyìí yóò jìyà láti bá nẹ́bì lọ sọ. àsìlẹ̀ ní ìgbà ìsìlẹ̀ tẹ́lẹ̀ tó ń sọ yẹn kọ́ ọgbọ̀ látọ̀dọ̀ ẹgbà ó kú mọ̀mọ́lù fóònù láàfin. أو يفعل الصحابي ما لا مجال للاجتهاد فيه. bẹ́ẹ̀ àbí kí sàábí ọmọ ṣe tó ṣe pé làákàyè ṣe kí ni o kò ṣe dá ṣe. فصلاة علي رضي الله عنه صلاة الكسوف في كل ركعة أكثر من ركعتين. gẹ́gẹ́ bí rògbò wáyé gẹ́gẹ́ bí sẹ́ni náà di bó ṣe kírun sọ̀látùl kusuf ìgbà tó yọ ọ̀sán dòru kọ́ wá rí pé fi kó lè rọ̀kọ̀ àti akthar min rùkù àìní àwa rí pé rùkù tí ń rùkù níbi rákà kọ̀ọ̀kan ó ń rùkù tó rákà méjì lọ ó ti yé bá akthar min rùkù àìní tó jẹ́ pé rùkù méjì ni wọ́n gbẹ̀gbà rẹ̀ wá látọ̀dọ̀ Ànábì òun wá ń ṣe ju rùkù méjì lọ tí ṣe tí ní sẹ́ǹsì a rí pé àfi hadrati asọ̀hábà ni ìwọ́n bí ṣe ń kí òun náà dákí so wọ́n dẹ̀ dákẹ́ so definitely a mọ̀ pé in tó ṣe yẹn kọ́ kò fi làákà ìṣe àtọ̀dọ̀ Ànábì ló ti sẹ́kì ló ti gbọ́. أو يخبر صحابي أنهم كانوا يقولون أو يفعلون كذا أو لا يرون بأسا بكذا. àbí bẹ́ẹ̀ kọ́ kí sàábé kọ́ máa fún wa lábàárí pé àwọn máa sọ báyìí àbáwọn máa ṣe báyìí àbáwọn ò rí pé nǹkan kan burú kẹ́yàn sí kíníkan pé àkòsí tó burú bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀. فإن أضافه إلى زمن النبي صلى الله عليه وآله وسلم. tó bá ṣe pé tó ń sọ ó ní àwọn máa sọ báyìí àbí àwọn máa ṣe báyìí àbáwọn ò rí tó burú bí nǹkan báyìí báyìí tó bá sọ pé lásìkò Ànábì فالصحيح أنه مرفوع. ìta gbàgbọ́ ni pé tí wọ́n ń ṣe ń kọ́ ó kó lùmọ̀rún fóun láàfún bí ìgbà tí ó ní ẹni kúnnà nazil a máa ń ṣe azilu wal Qur'an yanzil ìgbà tá à ń ṣe yẹn Qur'an ní sọ̀kalẹ̀ lọ́wọ́ ń gbà wọn ń jẹ́ pé lásìkò Ànábì àwọn sàlámù ní àfáwà Khatibu al-Baghdadi kọ́ al-Iraqi ó sọ bí alfiya rẹ̀ pé ó ní al-Hafidh al-Iraqi ó ní qawlu sahabiyyi min as-sunnati aw nahwu umirina hukumu ar-raf' ó ti bá qawlu sahabiyyi min as-sunnati aw nahwu umirina hukumu ar-raf' walaw ba'da an-nabi qalahu bi'asrin ala as-sahih wa huwa qawlu al-akthari wa qawluhu kunna nara in kana ma asri an-nabi min qabili ma'rufin ó ti bá wọn tó bá sọ pé kunna nara aw kunna naf'al ó ti di marfu in kana tó bá ti pé kíni o fi asri an-nabi ó ti bá wọn hukmu marfu hukman kunna na'zil ama se azilu so wa be kunna na'zilu ó ní a máa ń ṣe azilu yẹn pé a máa ń lásìkò pẹ̀lú àwọn ìyàwó wa ọ̀tọ̀ bá ti gbà ṣùgbọ́n tá ìjàkúlétì tátọ̀ ọjà lára wa àwọn sàrà ṣe azilu àwọn sàrí dìde so that àwọn fẹ́ bí family planning àwọn sàrí dìde àwọn ò ní jẹ́ kí àtọ̀ yọ̀dà sí abẹ́ àwọn ìyàwó àwọn láti fi save wọn bá lóyún wọ́n nígbà táwọn ń ṣe Kùránì ń sọ lọ Kùránì lásìkò báyìí Kùránì ń sọ fún Ànábì yẹn pé àsìkò Ànábì ní gbogbo kìíní yẹn ó ti di marfu hukman yóò bá Ànábì bẹ̀rẹ̀ ayé gbà oye báwọn Ànábì kọ́ ló sọ a máa ń tọ́ sọ ohun bí ìgbà tó ti kìíní o Ànábì náà lọ sọ ni náà lẹ́bi ìgbà tí Jábìrì sọ pé aha orí báwọn kúnnà náà àdá àdá a máa ń ṣe azilu lásìkò Ànábì ẹ̀ ti di báwọn náà torí èyí wọn sì báyìí ó ti di marfu tí ó bá sí àfitì rẹ̀ lọ́sọ́dọ̀ Ànábì Muhammad sallam mawqufu lásán lẹ́yìn o kìí ṣe mawqufun hukman náà nígbà tí Jábìrì sọ pé àwa o nígbà tá a bá ń gun Sọ̀fà lọ ìgbà tá a bá ń gun òkè lọ nígbà tí máa bá wọ́n jagun wọ́n travel náà bá wá gúnkè náà bá gúnkè lọ kàbárí náà máa sọ pé Allahu Akbar bọ̀ tá a bá ń sọ̀kalẹ̀ àmọ́ subhanallah àwọn yẹ̀kọ́ la sọ̀hábí. àbí tí sàbí bá sọ pé umirna bi kadha. wọ́n pa á láṣẹ báyìí. àwọn nuhina an kadha. àbí wọ́n ní a máa ṣe báyìí. aw mina sunnati. àbí wọ́n sọ pé nínú sunna ní kaba ìwà hukumu raf'u náà gẹ́gẹ́ bí orísun kalẹ̀ kan. tí sàbí bá sọ pé mina sunna ìlú gbàtí sẹ́yìn Abdullahi sọ́mọ́ kejì wọn bí. gẹ́gẹ́ bí ìgbà tí apá kan sàbí sọ pé
يشفع الأذان wọ́n pa Bilal láṣẹ yìí pé tó bá fẹ́ pèrún kó máa pè méjì méjì ويوتر الإقامة. tó bá fẹ́ ṣe kó máa ní ẹyọ kọ̀ọ̀kan. وقول أم عطية ẹ̀ tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ummu Atiyya tó sọ pé نهينا عن اتباع الجنائز wọ́n kọ̀ fún wa pé ká máa tẹ̀lé òkú ńgbà tó máa gbókú lọ ولم يعزم علينا. ọ̀tún wọn sọ pé dáadáa gbọ́dọ̀ wọ́n máa tẹ̀lé kú yóò sàpè wọ́n ṣe ní àzímà fún wa. وقول أبي قلابة عن أنس gẹ́gẹ́ bí gbólóhùn Abu Kilaba tó gbà látọ̀dọ̀ Anas pé من السنة nínú súnà ni pé أن تزوج idha tazawwaja al-bikra نعم ipe tí ọmọ ènìyàn bá fẹ́ ọmọge lórí adélébọ̀ أقام عندها 7. ọjọ́ méje ni ó lò ní lọ́dọ̀ ọmọge òun ọjọ́ méje ní ó lò lọ́dọ̀ rẹ̀ pé ẹni tí ò ti ṣe kíní o tí ò ti lọ́kọ̀ kankan rí tẹ́lẹ̀ ọjọ́ wá fẹ́ lórí èyí tó ń wà nílé yóò lo ọjọ́ méje lọ́dọ̀ أو يقول الراوي في الحديث àbí kí ọ yóò sọ pé من ذكر الصحابي nígbà tó wá fẹ́ dákọ̀ sàábì kan بعض هذه الكلمات kọ́ sọ àwọn gbólóhùn mẹ́rin yìí وهي òun náà ni pé يرفع tó ti báwọn kí ló bẹ́ sọ pé nígbà tó bá sọ àdìsí náà bá sọ pé yarfa'u àmọ̀ pé àdìsí ń bọ̀ marfu' hukman أو ينميه أو يبلغ به aw riwayatan كحديث الأعرج gẹ́gẹ́ àdìsí àárọ̀ tó gbà látọ̀rọ̀ àbúrò rẹ̀ wípé riwayatan tó ti báwọn riwayatan ó ní la taqumu as-sa'atu hatta tuqatilu qawman sighara al-a'yuni أو يفسر الصحابي ó لتفسير ti yé báwọn sẹ́yìn ti yé báwọn lórí pé ó ní riwayatan àárọ̀ gbà látọ̀dọ̀ àbúrò rẹ̀ ó wá fi kíni sí riwayatan jámà yìí pé àdìsí yẹn kò mawqufun ní àmọ́ marfu'un hukman wàbítálí ẹ̀rí pé ọ̀rọ̀ gẹ́gù ni ọ̀rọ̀ tó padà sílẹ̀ ni so ajẹ́ pé àbúrò rẹ̀ àpọ̀ ọgbọ̀ látọ̀dọ̀ ànábì náà ọ̀pá fi kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam sí. أو يفسر الصحابي تفسيرا لا تعرف من سبب النزول. àyè bẹ́ẹ̀ kọ́ isa abẹ́ ọmọ ṣe tafsiru àyà kan wọ́n á ti pé tafsiru yìí ó ní ṣe pẹ̀lú sábàbù nùzúl كقول جابر gẹ́gẹ́ bí kíjáde sọ pé كانت اليهود تقول àwọn èèyàn wídí a máa sọ pé من أتى امرأته من دبرها ẹni tó bá lásìkò pẹ̀lú ìyàwó rẹ̀ látẹ̀yìn جاء الولد أحولا tó bá bímọ ọmọ yóò ṣe kí ni o yóò jẹ́ ọmọ yẹn ó dà lójú àhàwálà فأنزل الله تعالى tọ́lọ́wọ́n bàbá sọ àyà Kùránì kalẹ̀ pé نساؤكم حرث لكم ìyàwó yín àwọn ìyàwó yín harithun lakum oko ni wọ́n fún yín fatu harithakum anna shi'tum ó bá ṣe wí ní ẹ bá àwọn ìyàwó yín lò pọ̀ kọ́ sáà má ti jẹ́ fúrọ̀dí ẹ bá àwọn sùn látẹ̀yìn ẹ̀sẹ̀ sáà máa kọ́ má jẹ́ ojú fúrọ̀ so láti fi pa ẹnu àwọn Yahudi mọ́ pé àwọn tó bá ti bá ìyàwó rẹ̀ lásìkò láti ẹ̀yìn iná ìnù sábùn sílẹ̀ náà nù so tí sábẹ̀ yẹn sọ ó ti di marfu' tí sábẹ̀ bá ti sọ tó wáyé pé sábùn sílẹ̀ yẹn wá sahihu sábùn sílẹ̀ tó bá dákọ̀ níbi ẹni àyà ó ti di kíni marfu'un hukman marfu'un náà láàfù torí pé ayé àdébì ní kíni ẹsẹ̀ lọ́kàn sọ tó ṣẹlẹ̀ ńgbà wọn òun kàn sọ láti lẹ́nu rẹ̀ فيحتج بالموقوف tọ́ hadith mawquf sáà máa sáà ibi sẹ́hún já الموقوف كما عرفت so hadith mawquf ẹbí wọn náà sí ma قد يكون صحيحا ó lè jẹ́ sahih ó sì lè jẹ́ hasan أو ضعيفا ó sì lè jẹ́ da'if لكن ṣùgbọ́n o حتى لو ثبتت صحته فهل يجب العمل به؟ kọ́dà kó jẹ́ pé hadith sahih o hadith mawquf nǹkan ó jẹ́ sahih ṣé dandan agbọ̀dọ̀ fi sẹ́hún já ṣé dandan àti gbọ́dọ̀ lò والجواب عن ذلك ìdáhùn lórí eléyìí أن الأصل في الموقوف ni pé hadith mawquf ìpìlẹ̀ nípa hadith mawquf عدم bọ́rọ̀ sí rí ni pé adamu wujubil amali bihi adamu wujubil amali bihi kìí sí ọ̀ràn yẹn ní ká lo hadith al-mawquf kí ló dé لأنه أقوال وأقوال للصحابة. sọ̀rọ̀ sábẹ́ ni àwọn ṣe sábẹ́ ni àwọn sábẹ́ sì ní ghayru ma'sumin min al-khata' wọ́n ṣe ma'sum tábà tó pé dandan agbọ́dọ̀ ló àti fún wọn ní kíni o al-isma isma sì ní o khassatun bil anbiya wa rusul ló fi jẹ́ pé kátàfi tafsir wọ́n sọ fún ẹ pé ọ̀rọ̀ sàábí qawlu sahabi hayala aya min al-ayat al-qur'aniyya ìpé ọ̀rọ̀ yìí sàábí fi tó àyà báyìí wọ́n sọ fún ẹ wọ́n ní sọ fún ẹ pé wajaba al-amalu bihi aw wajaba at-tamassuku bihi wọ́n ní sọ pé láìláì tó bá ti pé àyà kan ló tó àyà Kùránì nìkan wọ́n ní pé kí wajaba at-tamassuku bihi dandan gbọ́dọ̀ ló tó bá ti pé àdìsọ yìí kan náà fi tú àbí asàdì kan náà fi tú àyà Kùránì wọ́n ní wajaba at-tamassuku bihi
torí pé àlè mọ ọ̀sọ́jú yìí ọ̀sọ́lọ̀ ànábì lọ́wọ́ bá fi náà wọ́n tó bá ti dọ́dọ̀ sàábé wọ́n ní sọ pé kí ni o àtàrọ̀ jọ̀hù wọ́n ní sọ pé wájà bàtà má sọ pé ọ tẹ̀sùn wọn ìpè ká lò ìyẹn ni pé kí ni o wọ́n ṣe máa sùn wọ́n lè ṣe tẹ̀fsírù ńgbà míì tí ó ṣe yí pé tẹ̀fsírù ní wọlé gbogbo wọn ní ẹ́sìmọ̀ ló fi jẹ́ pé a máa rí pé láàrin àwọn sàábé gan ẹ́fìtẹ̀ láfọmọ́ bẹ láàrin wọn níbi sáré wà áyà mi nínú àyà Kùránì ilé ẹ̀sọ́ pé báyìí tó ń gbára bó ṣe rí ni ó ti yé báwọn. لكنها إن ثبتت فإنها تقوي بعض الأحاديث. bọ̀tá bá wá rí pé àdìsí yẹn lálàáfíà irú àdìsí yẹn tuqawwi ba'd al-ahadith ad-da'ifa ó lè fún àdìsí mi tó bá jẹ́ àdìsí da'if tó pé wọ́n ṣe tó pé marfu ní sọ́dọ̀ ànábì tó pé àdìsí wọn ànábì ló sọ but da'if sanabi da'if ni tá bá wá rọrọ̀ sàábé kan tó wá sọ ọ̀rọ̀ wọn wá sí dédé àdìsí da'if yẹn ọ̀rọ̀ sàábé yìí ó fún àdìsí da'if yẹn ní agbára ó yà sánú gẹ́gẹ́ báyìí sọ nínú àdìsí mursal náà torí pé dáàmà pẹ̀lú àwọn sàábé ni pé al-amal bis-sunnah pé táwọn ẹgbẹ́ sọ pé wọ́n ṣe kíní kan kíákíá ni wọ́n máa ṣe ridwanullahi ta'ala alayhim ajma'in. tọ̀gbọ́n dáa sọ yìí náà o tó bá gbé àdìsí yìí ò jẹ́ kò ní hukmul marfu' wọn ni o tí sanadu yẹn sì ní kíní o kọ́lá láfíà. wà tó bá ti gbé àdìsí mawquf fi tọ́jú ti sàábé tó wáyé pé n tó ní hukmul rafu' yìí ni ó já ni o yajibu al-amal bi dáadáa sí gbọdọ̀ lò idha kana sahih al-isnad sanadu bá ti dáa ká sì pé sàábé lọ́sọ́ al-isnad a sì di pé kò sínú àwọn tí a lè fi làákàyè o sàábé wọn náà ń kọ́ o la yurabbi al-akhir min al-isra'iliyat tó bá ti rí báwọn yajibu al-amal bi li'annahu kal-marfu'. Jadi bahasa marfu hukuman umum ini saya pé ó dọ̀rọ̀ yẹn kéèyàn tó bá yẹ pé hukumu rafu ń bẹ fún o wajaba al-amal bi èyí tí ó bá ní hukumu rafu la yajibu al-amal bi. نقف إن شاء الله صلى الله عليه وسلم أول لولو لا يقول دينا لبقى أما الله يعني إن شاء الله صلى الله عليه وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.